lásìkò tí mo fi pàdé aya mi ọmọ mẹ́ta ló ti bí fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀yin olólùfẹ́ wa àṣà bóyá kẹ́yìn fi nǹkan lédìí tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ máa bá mi kálọ. Lásìkò tí mo pàdé aya mi ó ti bímọ 3 fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀, àbí kẹ́yìn rẹ̀ ní ọdún 2, èyí tó tẹ̀lé ọdún 4, ẹlẹ́kẹ̀ẹ́ta ọdún 7. Ṣùgbọ́n lóòótọ́ nígbà tí mo kọ́kọ́ pàdé arábìnrin yìí kì í ṣe nítorí pé kì í fi bá jáde, tí ò bá ń ṣe àti ìrànlọ́wọ́ láti tọ́jú àwọn ọmọ tó wà lọ́wọ́ ẹ̀, nítorí mo rí pé ọwọ́ ẹ̀ dí sí ìtọ́jú àwọn ọmọ yìí, pẹ̀lú pé ọ̀rọ̀ ọmọ yìí fẹ́ dàbí ọ̀rọ̀ tèmi náà lásìkò tí mo wà ní kékeré. Ẹnu ìtọ́jú yìí làwa wà, á lọ wò wọ́n, á ṣe gbá ṣàwọ. Ibẹ̀ ni mo bọ̀ sí ní ìfẹ́ òtítọ́ sí arábìnrin yìí. Wọ́n dẹ̀dẹ̀ ẹnu ìfẹ́ kọ́, ó gbà fún mi. La fẹ́ra, a fẹ́ra nísìnyí ọdún 11 ni. Mo fẹ́ arábìnrin yìí, mo fẹ́ tọmọtọmọ. Mo kó ogun sílé, mo rán ọmọ yìí léwe, mo ń tọ́jú wọn, kò sí nǹkan tó dí sí wọn. Ọdún 11 ni ta fẹ́ra, ṣùgbọ́n kò ṣàbíamọ fún mi. Eléyìí ò tẹ̀ wá dùn mí nítorí pé àti náà ọmọ kan mẹ́ta ń tọ́. Olóòtú kí ló wá mú mi tí mo fi nídìí àmọ̀ràn yìí? Ìyà ń jẹ mí lọ́dẹ̀dẹ̀ mi. Wọ́n fi ìwọ̀sí fi kàn mí lọ́dẹ̀dẹ̀ mi, wọ́n mú ayé mi fún mi. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé tí ọ̀rọ̀ bá ṣe bí gbólóhùn àsọ̀ láàrin mi pẹ̀lú arábìnrin yìí, àwọn ọmọ yàn mí lódì fún ọjọ́ gbọrọ. Àtàwọn ọmọ wọn jọ mọ́ papọ̀ bá mi jà. Kódà tí mo bá kò mí iṣẹ́ tí mo wá sílé, kò sí ẹnikẹ́ni tó fẹ́ kí mi káàbọ̀. Gbogbo àwọn wò mí nìran. Wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mi náà mọ́ rẹ́rìn-ín. Wọ́n mọ̀ sọ sókè pé kí gbọ́. Kò dẹ̀ ṣe pé má fẹ́ bá ìyá yìí wí. Mo mọ́ ń ba wí lójú ọmọ rárá. Ọ̀tọ̀ ni mí pè sí nífi bá wí. Ṣùgbọ́n òun ló mọ pariwo bọ́ta síta. Tó bá ti pariwo yẹn, àwọn ọmọ yẹn mọ̀ ń bẹ̀rẹ̀ sí gbẹ́sẹ̀ ìjà lẹ́ẹ̀kan náà. Ó tó bí ọjọ́ mélòó kan. Èyí àkọ́bí ó wá bá mi pé òun nídìí ọgbọ̀n àpò láti fi ra ìwé kan níléèwé. Ni mo ní bí mo ṣe wà yìí o, mi ì lọ́gbọ̀n àpò tí mo lè fún. Ohun tọ́mọ yẹn gbàgbé ni ò sọ fún mi, ọmọ yẹn fẹ́ lè gbá mi lójú nítorí pé mi ì rówó fún. Láti ìgbà tá ti fẹ́ra tó di pé kò mọ lóyún ni mo ti sọ fáyà mi pé jẹ́ ká lọ sílé ìwòsàn, ká lọ ṣàyẹ̀wò ká lè mọ ohun tó ń ṣokùnfà àìrọ́mọ bí wa. Ṣùgbọ́n kò gbà sí mi lẹ́nu. Débi ń pè mí nìkan, mo lọ sílé ìwòsàn, wọ́n lọ ṣàyẹ̀wò ara mi. Wọ́n jẹ́ kí n mọ̀ nínú àwọn àyẹ̀wò pé kò sí nǹkan kan tó lè ṣokùnfà àìrọ́mọ bí mi. Láti bí ọjọ́ mélòó kan, mo nílẹ̀ mélòó kan, ó ní kí gbórúkọ ọmọ náà sórí àwọn ilẹ̀ yẹn. Mo ní kó ní sùúrù fún mi kó jẹ́ kí ro. Ṣé rí nígbà tí mi ìgbà yìí, èyàn ló tún fa ogun nínú ilé o. Mi ò rí gbádùn lọ́wọ́ aya mi, mi ò rí gbádùn lọ́wọ́ ọmọ olóòtú. Ìyà ń jẹ mí, ìyà ń jẹ mí. Ṣẹ̀ṣẹ̀ ni pé mo fẹ́ obìnrin tọmọtọmọ ni mo. Tí mo bá pè wọ́n mo rán níṣẹ́, wọ́n máa ń kọ̀ fún mi ni. Kò sí tí mo lè rán níṣẹ́ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nísìn. Wọ́n máa kọ̀ fún mi ní pé àwọn ò lè lọ. Àwọn ọmọ lọ́mọ tí mo ti ń bọ́ látọdún 11, wọ́n jẹ́ wọ́n mu èmi ni. Mi ò mọ ẹyẹ tó ṣùgbọ́n mi mọ bàbá tó bí wọn. Ìfẹ́ tí mo ní sí ìyàwó ló jẹ́ kí n mú ọmọ yẹn bí ọmọ mi. Kò sí nǹkan kan tó dí sí wọn. Ẹ wá wò mí lẹ́nu. Ọmọ yẹn náà wá ń ṣe mí bí ẹni àmọ̀rí, bí ẹni tí ò jámọ́ nǹkan kan nínú ayé wọn, bí ẹni tí ò wúlò rárá nínú ayé wọn. Olóòtú ẹ gbà mí, ẹ gbà mí. Ọmọ yìí ti fẹ́ pa mí. Ọmọ yìí ti fẹ́ pa mí. Mo nídìí àmọ̀ràn yín. Ẹ̀yin olólùfẹ́ wa àṣà. Ọ̀rọ̀ rẹ o. Tó bá yá nísìn, àwọn obìnrin á ní pọ̀ wọ́n lórí ọkọ. Ìwọ tó ti bímọ 3 fọ́kùnrin ọ̀tọ̀ọ̀tọ̀. Tọ́lọ́run wá ṣàánú ẹ̀ tó tún gbá láàánú tó gbé kò ẹ́ tẹ́lẹ̀ yẹn gbà yẹn tọmọtọmọ lóde èní. Ọkùnrin mélòó ló ń gbà yẹn tọmọtọmọ? Wọ́n tún bá wọ́n tọ́jú àwọn ọmọ 3. Wá ní pé ń bo ló fẹ́ gbà. O ní pé kò má ṣe. O ní pé kí ló dé tó fi gbà òun tọmọtọmọ. Ń pẹ́ ṣẹ̀ ló gbà. Ṣẹ́rójú ayé o. Ṣẹ́rójú ayé lóde o. Ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí báyìí. Tó bá jẹ́ wọ̀ náà, o fẹ́ rí obìnrin kan báwọn. Tí wọ́n á fi ìwọ̀sí bẹ́ẹ̀ fi lọ̀ ẹ́ lọ́dẹ̀dẹ̀. Kí ló máa ṣe? Ọkùnrin tí nǹkan báyìí ti kò rí láyé yín. Báwo lẹ ṣe yanjú ẹ̀ sí? Ẹ dákun ẹ gba arákùnrin yìí. Ẹ gbà lámọ̀ dá mi lórí pámọ̀ràn yá àwọn ẹlòmíì tí wọn náà wà nínú àdánwò báyìí lọ́wọ́. Láyọ̀ o.